Ẹ kú dédé àkókò yìí o, ìròyìn yàjóyàjó láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Abbas Afọláṣadé ni oníròyìn yìí. Ìpàdé láàrin àwọn gómìnà 12 tó ń bẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé. Láti ọjọ́ Àìkú ni àwọn gómìnà náà ti gúnlẹ̀ sí ìlú Ìbàdàn tí wọ́n sì ń kópa níbi ètò ìgbàlejò àti wẹ̀jẹwẹ̀mu tó wáyé ní gbọ̀ngàn ńlá ìgbàlejò ICC tó ń bẹ ní fásitì ilẹ̀ Ìbàdàn. Lára àwọn kókó ọ̀rọ̀ tí ìròyìn fi léde tó fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn gómìnà náà yóò sọ àsọyépọ̀ lé lórí o ní ọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara àti ààrẹ Tinubu ní kí ó fi ipò sílẹ̀ fún oṣù 6 lẹ́yìn tí wọ́n kéde ìlú kò fararọ ní ìpínlẹ̀ náà. Ètò ìdìbò sí ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2027 náà kò bẹ́yìn yọ o nínú àwọn nǹkan tí wọ́n ń sọ àsọyépọ̀ lé lórí o. Àwọn gómìnà náà tó péjú pésẹ̀ náà ni gómìnà Ọ̀ṣun, gómìnà Rivers, gómìnà Enugu, gómìnà Delta, gómìnà Plateau, gómìnà Bayelsa, gómìnà Bauchi, gómìnà Akwa Ibom, gómìnà Adamawa, gómìnà Zamfara. Gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ni olùgbàlejò náà níbi ìpàdé náà o. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Abbas Afọláṣadé ni oníròyìn. Ẹ ṣé púpọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.